Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Orúkọ mi ni Alhaja Azeezat Otibiya. Mo ń ṣe fídíò yìí láti fi address ìkọkúkọ táwọn bloggers tí wọ́n ń kọ. Tó dẹ̀ jẹ́ pé àwọn fans King Dr. Saheed Osupa kingi wọ́n take ọ̀rọ̀ help tẹ́ pé wọ́n ti fẹ́ drain ọ̀tá mi, wọ́n ti fẹ́ yọlé ayé lẹ́mí ọ̀tá mi. Everybody kàn wọ DM mi, èyí tí ò wọ Facebook ó ń wọ Instagram, èyí tí ò wọ Instagram ó ń wọ TikTok, èyí tí ò wọ TikTok wọ́n bombard me with my number lórí WhatsApp, wọ́n ń sọ oríṣiríṣi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí Ànábì. Ṣé rí ìgbékúgbé tí Gossip Info Entertainment or whatever tó ń gbé kiri, torí Gossip Info Entertainment ni blog tó kọ́kọ́ gbé ìsọkúsọ yẹn kó tó di pé àwọn bloggers tó kù kí wọ́n tún náwó gan. Ìsọkúsọ ló ń sọ o. Fídíò tí mo ṣe Oyinmomo TV ni wọ́n interview mi tí mo lọ sí program wọn. Wọ́n dẹ̀ béèrè nípa iṣẹ́ kan tí mo ṣe, ọdún lọ sópin, ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀. Interview yẹn ó wà lórí YouTube, ẹ lè lọ wò ń bẹ̀ lórí Oyinmomo TV. Wọ́n béèrè ọ̀rọ̀, mo dẹ̀ ṣàlàyé pé bye. King Dr. Saheed Osupa bàbá mi ni wọ́n jẹ́ ní industry, olóore mi ni wọ́n jẹ́ ní industry. Ní àsìkò táwọn èèyàn fi billions of naira tí wọ́n fi ń wá King Dr. Saheed Osupa tí wọ́n ò rí, tí mi ò dẹ̀ ní, mi ò ní 5 million lákàùntì ní bàbá yìí ti tẹ́wọ́ gbà mí. In fact, tí n bá wà láàrin àwọn ẹgbẹ́ mi tí wọ́n bá sọ pé Osupa lè láti rí, kingi lè láti rí, I will not be like mama wò pé so privilege ni mo ní, àánú Ọlọ́run ni mo rí gbà nígbà tí mo tọ́lọ́run. In fact, èèyàn dáadáa ni wọ́n jẹ́ sí mi, aláàánú mi ni wọ́n jẹ́. He supported me wholeheartedly without any stress. He contributed in fact, he sowed a good seed into my career tí mi ò lè ever gbàgbé àtayá mọ́lì kìyàmọ̀tì. In fact, tí bá wà láàrin àwọn, ẹ mọ̀ pé bí ọba ṣe ń sọ dáadáa nípa ẹ̀dá nínú ayé ìbáyé ṣe wà nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé ìbàjẹ́ aburú ẹ̀dá làwọn mọ̀ sọ́n ti wọn. Tí bá wà láwùjọ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ kingi láìda, tí mi ò bá lè kojú wọn, tó bá jẹ́ àwọn tí mo ti jú, àfi kí n pòṣé kí n kan rárá dìde láàrin wọn. Ṣùgbọ́n tí bá wà nínú ẹni tó ń contribute sọ ìbàjẹ́ Òṣùpá, Ọlọ́run máa bí mi torí wípé láti èní títí táyé máa fi tán ní Dr. King Saheed Osupa ni wọ́n ṣe jẹ́ ní àpọ́nlé, ẹni ẹ̀yẹ, ẹni tí yóò máa rántí tó máa ṣe àdúrà fún ní ọwọ́ mi. So ẹ̀yin bloggers, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má báyé mi jẹ́ o. Gbogbo ẹ̀yin fans bàbá mi King Dr. Saheed Osupa, èmi ò sọ̀sọ́kùsọ nípa wọn o, mi ò dẹ̀ rí wọn fín o. Kàkà kí Òṣùpá kan gbówó mi sálọ àbí kankan, wọ́n tún fún mi ní owó mò ń jẹ ní, kò sẹ́ni wí ẹ̀dí ọ̀la tí mo ti rí Saheed Osupa. Bẹ́ẹ̀ni báyìí lówó mi lọ́dọ̀ wọn mọ́ ni mo jẹ́ sí wọn o. Ṣé rí gbogbo ẹ̀yin bloggers onísọkúsọ oníkọkúkọ yẹn, few ones òun làlejò náà yín, ẹ̀yin nu Ọlọ́run nu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.